أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá wọn ará ilé Ànábì wa Muhammad, kó máa bá wọn sàhábí Ànábì àti gbogbo àlùmọ̀ Ànábì wa Muhammad lápapọ̀ títí dijọ́ gbéǹde alqiyama. Abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala fún ẹnìkọ̀ọ̀kan wa àtàwọn ará ilé wa àtàwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ wa, kọ́lọ́n kó mú wa dúró déédéé lórí ojú ọ̀nà Islam, kó mú wa dúró déédéé lórí sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, kó sì ṣe àlékún ìtọ́sọ́nà fún ẹnìkọ̀ọ̀kan wa. Mo fẹ́ sáré sọ̀rọ̀ ráńpẹ́ lórí àáfàá tí ó ní wọ́n ń ṣe lára òun. Ìyẹn ni àáfàá tí wọ́n ń ṣe conference kọjá láìpẹ́ yìí. Òun náà ni àpérò àbí ìjókòó ẹ̀kọ́ tá à ń bẹ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala fún wọn àtàwa náà, kọ́lọ̀ kó ṣe àlékún ìmọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa àti dúró déédéé. ṣe rí jẹ́ ń gbé báyìí, tá a bá wo 2009, ní 2009 lọ́dún náà lọ́hùn, àfáà wa Sheikh Rayis Abdulaziz Rayis, abẹ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala fún àfáà náà, kọ́lọ̀n kó bá ní lọ́rẹ̀ ẹ̀mí wọn, kó sì bá ní ṣàlékún ìdúró déédéé fún wọn. A gbé wọn wá sí Nàìjíríà, markaz al-sunnah wal jama'a, turu ọmọ ìyá wa Habibullah, tàǹbẹ̀lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala fún àfáà náà àtẹnìkọ̀ọ̀kan wa náà, kọ́lọ̀n kó túnbọ̀ ṣe àlékún dáadáa fún wa lórí ẹ̀sìn àti ìdúró déédéé àtàlámàrí ayé. Lọ́dún náà tí àlùfáà wa yìí wá, Sheikh Abdulaziz Rayis, wọ́n wá pẹ̀lú alájọrin wọn kan tí wọ́n tá ń pè ní Sheikh Hamd Al-Atiq, kọ́lọ̀mbá ní lọ́rẹ̀ ẹ̀mí àwọn àfáà méjèèjì náà. Ìkíní kejì wọn náà ń bẹ láyé, kọ́lọ̀njá tó ń gbádùn wọn lórí dáadáa jù báyìí lọ. Nígbà tí àlùfáà wa náà wá, àfọ́ oní conference, wọ́n gbìyànjú láti so mọ́ wíwá wọn lọ́dún náà, bó ti ẹ̀ já sí wípé wọ́n ti mara wọn láti Saudiya. Kódà àfáà ti lọ hálkọ̀ wọn, àfáà ti jókòó wá sí wọn, gẹ́gẹ́ bó ṣe clear nínú ọ̀rọ̀ àfáà àti ọ̀rọ̀ sheikh náà. So ìgbà táwọn gbé wọn wá, àwa ti ń rí àwọn àìdúró déédéé, àìdúró sójú kan lára àfáà náà. So afẹ́ excuse àfáà pé káfó dúró rẹ̀, káwa náà dúró wa, kí kálukú dúró rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. So látara di eléyìí, àlùfáà wa Sheikh Abdul Ghani Juma hafizahullahu wa ra'ah, kọ́lọ̀mbá ní lọ́rẹ̀ ẹ̀mí àfáà wa náà. So wọ́n sáà pọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀, àwọn ni wọ́n dúndò wípé ẹni yìí ẹ̀ lè ṣe báyẹn fún, torí pé ẹni tó ti máa ṣe Rayis ni, ẹ̀ẹ́dẹ̀ lè sọ̀rọ̀ wọn fún, ẹ̀ lè sọ̀rọ̀ rẹ̀ fún wọn, kó má dàbí ìgbà wípé à ń báyàn jẹ́. Subhanallah, ẹni tó ní wọ́n ń ṣe lára òun nìyẹn o, kó má dàbí ìgbà pé à ń báyàn jẹ́. So ṣùgbọ́n tó bá wá, àwọn tá a bá ní against, ntí kálukú bá ní nípa rẹ̀, tá a fi wò ó pé ká yẹra fún un, ká sọ tó bá ti wá. So èyí òun ni tí a padà jọ fẹnu kò lé lórí, tí àáfàá fi padà wá ní 2009. So ó sì ó hàn wípé àlàkọ̀ àáfàá yìí pẹ̀lú Sheikh Abdulaziz
aláàkọ̀ tó wà matina shadida qawiya, aláàkọ̀ tó strong ni, aláàkọ̀ tó strong ni, ó ṣó pé wọ́n mara wọ́n sì ní àṣepọ̀. àwọn òsì máa Sheikh Abdulaziz lẹ́yìn wípé à ń ka tírà wọn, àrítírà tí wọ́n kọ, a sì ń gbọ́ àwọn wáàsí wọn, a rí pé wáàsí òdodo, wáàsí súnnà ni. so ńgbà táfà wá àfà meet pẹ̀lú wọ́n tún lọ ṣe lecture ní ọ̀dọ̀ àfà náà, ìyẹn ní dàrú wọ́n lọ ṣe wá organize lecture ńbẹ̀, wọ́n lọ ṣe wáàsí ńbẹ̀. mo láǹfààní láti wà nínú àwọn ẹni tí ó tẹ̀lé Sheikh Abdulaziz lọ níjọ́ náà pẹ̀lú ọmọ ìyá wa Habibullah àti ẹni tó drive wọn Abu Khadija. so àwọn mẹ́ta yìí la lọ mo rántí ọkọ̀ tí wọ́n fi gbé wọn jọ́nà, àmọ́ mi nídìí láti máa sọ yóò náà níjọ́ náà lọ́hùn-ún. kódà wọ́n àfáà present sheikh fún àwọn jàmá wọ́n gbé sheikh kalẹ̀ fáwọn jàmá wọn pé àfáà mi rèé o, àfáà mi rèé, àfáà tí mo kẹ́kọ̀ọ́ wájú wọn, mo jókòó ní halkọ̀ wọn, kódà mo parí tírà báyìí tí mo fi ṣe halkọ̀ fún yín, ọ̀dọ̀ wọn ni mo ti kà á. qasaman billah, àfáà ń sọ fún àwọn jàmá wọn jọ́nà lọ́hùn. ẹni tọ́lọ́run bá ní kó máa rántí, kó máa gbọ́rọ̀ yìí, yóò máa rántí. so àfáà ń sọ fún àwọn jàmá wọn wípé tírà báyìí tí mo parí fún yín, mi ò rántí orúkọ tírà yẹn má nísìn báyìí. àfáà ní ọ̀dọ̀ wọn ni mo ti kà á, mo jókòó kà á lọ́dọ̀ wọn. so wọ́n béèrè àwọn ìbéèrè tó pọ̀ lọ́dọ̀ àfáà, kódò ní ìbéèrè kan tí wọ́n béèrè táfà dodge. ìgbà tá à ń lọ nínú mọ́tò, Sheikh Abdulaziz Rọ́yìsì gangan wọ́n fura wípé ìbéèrè kan wọ́n fò, kò sẹ́nibọ̀dì tó sọ fún un. so inú mọ́tò náà ti béèrè wípé àwọn fura pé wọ́n béèrè kan táfò béèrè, torí pé àfáà ló ń ṣe tẹ́rìjámà ọ̀rọ̀ Sheikh Abdulaziz Rọ́yìsì, àfáà ló ń ṣe tẹ́rìjámà ọ̀rọ̀ wọn. so Sheikh ní mo fura wípé wọ́n béèrè kan táfò béèrè, àní bẹ́ẹ̀ ni. so náà kí n sọdá kúrò lórí ibẹ̀ yẹn. àwa ní ìpàdé kan ní Ìkẹjà, ọmọ àyá kan, àwọn ni wọ́n láwọn fẹ́ gbàlejò àwọn sheikh yẹn. àwọn kì í ṣàfà o, wọ́n kàn nífẹ̀ẹ́ dáadáa ni. àwa ní àwọn fẹ́ gbàlejò àwọn sheikh yẹn. so lórí bẹ́ẹ̀ àwọn ìjókòó kan wá wáyé nípa bó ni awda'u da'wa, ìyẹn ni bó ni dáwà ṣe wà láwùjọ wa nílẹ̀ Yorùbá, bó ni nǹkankan. so kálukú ń sọ̀rọ̀, ẹlòmíín sọ ọ̀nà tó gbà fi ní ìmànà lọ sí di súnà, ẹlòmíín náà sọ, kálukú náà ń sọ. ẹni tó sọ̀rọ̀ tó le jù níjọ́ náà lọ́hùn àfáà Dàrú ni, tọ́rọ̀ rẹ̀ le jù níjọ́ náà lọ́hùn àfáà Dàrú ni, tí wọ́n kọ̀ndẹ́mù wá míì, kọ̀ndẹ́mù gbá. in fact àwa yòókù sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn. ìgbà táfà gba kínní, àfáà nítorí páwo lọ sí Saudiya ní alimama àwọn kankan táwọn mọ̀, torí pé àwọn lọ, àwọn jókòó. àfáà ní most of àwọn tó jásí pé wọ́n jáde ní Saudiya wọn ṣe dáwà o nílẹ̀ yìí, nǹkan míì ni wọ́n ń ṣe, ẹgbẹ́ ni wọ́n ń ṣe. àfáà sọ oríṣiríṣi, nínú ọ̀rọ̀ yẹn, tó jásí pé àwa àkàgán ń wò pé àwọn jánibù kan ò nídìí kéèyàn sọ̀rọ̀ lọ́npẹ́ ní àwùjọ tiwa láti mọ́ra yìí. àfáà tẹnubọ gbogbo ẹ̀ ní àfáà sọ oríṣiríṣi ń pẹ́, débi pé wọ́n sọ̀rọ̀ nípa wámì, wọ́n sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ yẹn. náà ẹnìkan kọ́ ló ní ká fà sọ, àwa àyókù gun òde sọ̀rọ̀ lọ́bẹ̀. àmọ́ ńgbà tí àfáà sọ̀rọ̀ yẹn tán, tó di wípé àwọn sheikh lọ tán 2010, ó di wípé àfáà tún padà kọ tírà kan. mo rántí díẹ̀ nínú orúkọ rẹ̀ tí n bá ti rántí ẹ̀ tán, juhudul mamlakati al-arabiyyati as-saudiyya fi nashri ad-da'wati salafiyya bí nǹkan kan ṣá. so àfáà kọ tírà yẹn. gbogbo àwọn táfà kọ̀ndẹ́mù ní
láì ṣe pé nìkan ló tọwọ́ bọ àfáà lẹ́nu. Àwọn àfáà yìí gan bàbá yìí gan ò mọ̀ kí làwọn ènìyàn ń bẹ lórí ẹ̀, wọn àmọ́ kí ni ó ń ṣẹlẹ̀. Àfáà ló sọ pé nǹkan yé òun ló bẹ̀rẹ̀ sí ní tú ọ̀rọ̀ nípa àwọn pípù yìí. Bọ̀gbà tí kìíní yẹn padà fire back, àfáà kọ tíra táfà ó kọ ní randanrandan ló wà nú ẹ̀. Gbogbo àwọn ikhwan dáwà salafiyya gbogbo dáwà salafiyya àfáà kó gbogbo ẹ̀ sínú ẹ̀ ní. So ìgbà yẹn lèmi ti rí pé àfáà yìí muqbilu mudbiru bí ọ̀rọ̀ àfáà wa kan ni. Tó bá ti lọ wájú yóò tún lẹ́yìn, àfò stable, àfò dúró lójú kan. Tipẹ́tipẹ́ náà dẹ̀ ni tó fi wá dì sí àfò tí dúró lójú kan máa dẹ̀ fayọ. So ìgbà tó wá di conference tábà ṣe kọjá tó di pé àfáà kó ti Abdulaziz Royis tá a ṣọ́rọ́ dùn fáfà lórí ẹ̀ bẹ́ẹ̀ làfáà jáde ló bẹ̀rẹ̀ sí ní lálà sí Abdulaziz Royis. Àfáà wá sọ ìtàn arọ́ kan, ìtàn irọ́. Àfáà ní ẹnìkan pé òun, that is me sọ pé ìyẹn ò pé àfáà o, bọ̀ṣẹ́ ẹni tó sọ̀rọ̀ yẹn àtàfáà ni wọ́n jọ tanra wọn. Ìsìlákẹ́ni yẹn ní intisab kó ní ìfaratì sí ní tán pè ní Ikhwanul Muslimun. Mi wáyé lásìkò yẹn ní Ikhwanu gbalẹ̀ Ikhwanu pọ̀ ní Saudiya torí pé ìjọba Saudiya gan ti welcome wọn wọlé lẹ́ni tó ṣàánú wọn. So wọ́n wá fi nǹkan yẹn wọ́n fi lápá burúkú lára àwọn èèyàn. Tó fi dórí ọ̀rọ̀ sílábọ̀sì inú ìlú ni àwọn Ikhwanu ni wọ́n ń là kalẹ̀. Sílábọ̀sì inú ìlú àwọn Ikhwanu ló ń là kalẹ̀. Nínú ìlú Saudiya ní ó ń bẹ nílé ẹ̀kọ́ mi tó já pé wọ́n máa ròyìn Hasanul Banna báyìí. Tíjọba ò ní nǹkan rí sí kankan ní àwọn afásitì ti ń kọ̀ndẹ́mù Ikhwanu ti pẹ́ bọ̀ tíjọba ò dá sí kó tó dìgbà tíjọba náà wá rí pé kìíní yìí ó ti fẹ́ rí bákan lọ́dọ̀ àwọn bí. Náà kí ni mo fẹ́ ló ń bẹ̀ ni wípé nígbà tó di wípé ẹni tí àfáà wa sọ̀rọ̀ pé ẹnìkan ló pè òun wípé kí lòun jókòó ní wáàsí Royis sí pé tóun bá dèlú àwọn òun kàn máa dàlúrú ní subhanallah. Ṣé nígbà tí mo gbọ́rọ̀ yẹn so in tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ ní kí mo rí táfà wà kan tún play láìpẹ́ nígbà tí mo gbọ́ kíní wọn. Ọlọ́run kò ṣàánú bí tí máa kàn gbàyọ́ mẹ́rin ni wípé tó bá yẹ pé àfà bá stable kí ni Abdulaziz Royis kí ló ń takò. Abdulaziz Royis àwọn tó gbógun ti jù tí àfà wà igbó tí wọ́n gbógun ti jù àwọn Ikhwanul Muslimun ni. Wọ́n gbógun ti Ikhwan, wọ́n dẹ̀ gbógun ti Tabligh. Ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbà gbógun ti Ikhwanu pọ̀ ju ti Tabligh lọ torí pé Tabligh ní Ikhwanu ní wọ́n ní pírọ́blẹ́mù tó lágbára débi wípé tí ààyè bá gba Ikhwanu tán Ikhwanu ó dayérú. Ìyàtọ̀ díẹ̀ kò fẹ́ sí ìyàtọ̀ láàrin Ikhwanu àti Boko Haram, kò fẹ́ sí ìyàtọ̀ tó kàn bẹ́ láàrin wọn ni pé Ikhwanu lóríṣiríṣi ètè wọn máa ń stọ́dì. Ibòmíì wọ́n á lo gànàgànà, ibòmíì wọ́n á lo pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣùgbọ́n Ikhwanu ní ibi tí wọ́n ń lọ náà ní Boko Haram láwọn ń lọ, kò fẹ́ sí yàtọ̀. Náà Sheikh Abdulaziz Royis wọ́n ń gbógun ti Ikhwanul Muslimun òun lè fi ẹ̀ẹ́dẹ̀ rápẹ̀rẹ̀ kankan mú wá nú ọ̀rọ̀ táfà mú wá yẹn. Àfò rápẹ̀rẹ̀ kankan mú wá ju wípé ọ̀rọ̀ àwọn Ikhwanu náà ni. Sheikh Abdulaziz Royis ń gbógun ti Ikhwanul Muslimun. Wọ́n ń ṣàlàyé nípa bídíà, wọ́n ń ṣàlàyé nípa jama'a Tabligh, wọ́n ń ṣọ́ àwọn èèyàn lára kó níbi Sufi, which is tó já pé gbogbo àwọn nǹkan yìí lẹ́yìn ń kó ìfẹ́ rẹ̀ sẹ́yìn àwọn èèyàn lẹ́mìí. Gbogbo àwọn nǹkan yìí òun là fà ní conference wọ́n ń ṣe lára mi yìí ló ń kó ìfẹ́ rẹ̀ sí àwọn èèyàn lẹ́mìí lọ́dọ̀ títí wọn. Wọ́n defend Ikhwan, wọ́n defend Tabligh, wọ́n defend gbogbo àwọn oníbídíà ní. Wọ́n pe bàbá oníbídíà míì ní wọ́n pe lẹ́ni Ọlọ́run. Àfáà yìí ló pe Ibrahim Niyasi lẹ́ni Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn rádaràdá pàǹtí òṣì táwọn Ibrahim Niyasi tí wọ́n ń bẹ lórí ẹ̀ tí wọ́n sì gbé pàdé Ọlọ́run. Àti Ahmada Tijani
àti gbogbo àwọn tó ń bẹ lórí manhaj wọn lórí ìlànà wọn láwùjọ tiwa yìí àfáà yìí ni ó máa gbé wọn kalẹ̀ ni ó máa gbé wọn láwọn èèyàn lọ́wọ́ bí ìgbà wípé wọ́n ń bẹ lórí dáadáa. nísìnyìngbà téèyàn bá mú bàbá kan tí ń bẹ lówóró tó ní àwọn bàbá yìí ti ń ṣiṣẹ́ ọlọ́mbọ̀ ọjọ́ ti pẹ́ lórí ìlànà Sufi Tijaniya, lórí ìlànà Sufi Tijaniya. So ìtumọ̀ wípé wàá máa dàlúrú táfà ń sọ òun náà ni wípé wàá máa tako bídíà, wàá máa gbógun tẹgbẹ́, which is in tó jáspo náà ni Abdulaziz Rọ́yìsì ń ṣe, gbógun ti bídíà, gbógun tàwọn ẹlẹ́gbẹ́, torí wípé kì í ṣe ìlànà Islam ni wọ́n ń bẹ lórí ẹ̀. Fẹ́ni tó bá katira tó sì ráwọn tọ́ka yóò mọ̀ pé àwọn ẹlẹ́gbẹ́ yìí wọ́n yìí sí lórí ìlànà Islam, lórí tí wọ́n gbé kalẹ̀. Islam gbọ̀tún àwọn gbòsì, bẹ́ẹ̀ náà ló ní Sufi, bẹ́ẹ̀ náà làwọn míì náà, àwọn ẹni yìí làwọn ẹni Ọlọ́run, àwọn ẹni wòlíì lọ́dọ̀ àfa. So irú ń táfà fẹ́ ṣe tó fi ń lálà sí Abdulaziz Rọ́yìsì tó láfa kan sọ fóun wípé tó ń bá dé lu àwọn tó ń bá gba dáwà Abdulaziz Rọ́yìsì òun máa dàlúrú. So ìtumọ̀ rẹ̀ ni wípé òun ó máa gbógun ti bídíà, òun ó máa gbógun ti hezbiya, táfò dẹ̀ fẹ́ ṣe ń tiẹ̀. Táfàrí wípé yẹn ò lè pé òun, kò lè fóun ní fame, kò lè jẹ́ kó níyì, kò lè jẹ́ kó ní orúkọ, kò lè jẹ́ kó máa rí gbogbo èèyàn wọ̀. Àbí kí ni ìtumọ̀ yẹn? So èyí tó wá jẹ́ máa ń bẹ̀ ni wípé ẹ wá rí wípé táfà sọ pé àfọ òun dúró lójú kan, àfà kì í dúró lójú kan. Òun náà ni wípé ẹni tí àfà wa sọ wípé ó mọ òun tàpá sí Abdulaziz Rọ́yìsì, ó dá Abdulaziz Rọ́yìsì nù torí wípé kò fẹ́ rìn lórí ìlànà Abdulaziz Rọ́yìsì. Ó wá lọ gbé àfáà míì tó jẹ́ wàkílù Shuhun al-Islamiyya fún ìjọba fún ìlú Saudi Arabia. Àfáà wá gbé wá fún conference. Irú tí Abdulaziz Rọ́yìsì wá ń sọ tóun sọ pé ẹni bá ń ṣe dáwọ́ Abdulaziz Rọ́yìsì tí bá ń tẹ̀lé yóò máa ṣe bí ọmọ agbèrò, yóò máa ṣe bí ọmọ gáràjì. Irú ọ̀rọ̀ yẹn náà làáfáà tọ̀hún náà wá sọ lọ́dọ̀ rẹ̀ ní conference tó lóun ṣe yẹn ni. Ṣẹ́ni tó dúró déédéé nìyẹn. Ó fẹ́ dá níbí, ó fẹ́ dá lọ́hùn. Dúró sójú kan, dúró sórí manhaj ẹ, dúró sórí ìlànà ẹni. Manhaj ẹ ni wípé kó dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn, kó ṣe dàrúdàpọ̀. Manhaj tiẹ̀ nìyẹn, kó ṣe gbogbo ẹ̀ ní dàrúdàpọ̀. Dúró sórí manhaj yẹn. Ṣùgbọ́n níṣẹ́ wo ni kéèyàn máa tanná wá nǹkan tí kò sí lórí, èyí téèyàn ò sí lórí ẹ̀. Ó gbá fà wá láti Saudiya, àgbà tó fi wá láti Saudiya, irun tó ń takò Abdulaziz Rọ́yìsì tó jáfà rẹ̀, tó jókòó halkọ rẹ̀, tó pèsèntì fáwọn jàmá rẹ̀ pé àfà rẹ̀ ni, ó kẹ́kọ̀ọ́ lára rẹ̀, kódà ó fi wáàsí rẹ̀, tó fi tírà tó kọ́ lọ́dọ̀ rẹ̀ tó fi ṣe halkọ fáwọn èèyàn. Irun táfà yẹn ń sọ tó fi gbá a dànù, òun náà ni àfà tó gbé wá tó jẹ́ wàkílù Shuhun al-Islamiyya. Òun náà làfà yẹn náà wá sọ. Ìgbà táfà náà ó ṣàpèjúwe àwọn tí wọ́n gbé igbági nídìí dáwà, àfà ń fi àwọn al-Ikhwanul Muslimun ṣàpèjúwe, which is àwọn al-Ikhwanul Muslimun bẹ́ẹ̀ nú àwọn èèyàn tí wọ́n ń protect, tí wọ́n ń defend. Àfà rẹ tó gbé wá, ẹnìkan kó connect rẹ mọ́, ìwọ náà ló wà tó sì rí. Àfà tó wá gbé wá ní Ikhwanul Muslimun tí wọ́n ń pè láàlù súnnà, òun sọ fún wọn pé wọ́n yẹ sáàlù súnnà ní, òun condemn wọn pé wọ́n jáde kó lórí ìlànà súnnà, lórí dáwà wọn. Ìdúró dídí dàmbẹ́. Tí ọ̀rọ̀ tó ti kọ́kọ́ sọ ní ká tẹ̀lé ní abẹ́lé ìtàn sọ. Then problem míì tí ẹ ní, gbogbo yín lápapọ̀ tẹ́ ẹ ní ni wípé ẹ tí ìgbóyà láti lè kọ tírà nípa nǹkan tẹ́ ń sọ. Ẹ tí ìgbóyà láti lè kọ tírà lédè Lárúbáwá nípa nǹkan tẹ́ ń sọ yìí. Àfà tó wá òun condemn Ikhwan, ìwọ tí wọ́n wá bá ní tó gbàlejò, ìwọ yin Ikhwan. Àfà ń condemn Ikhwan, ìwọ ń praise Ikhwan. Àfà ń condemn Tabligh, ìwọ ń praise Tabligh. Àfà ń condemn ẹlẹ́gbẹ́jẹgbẹ́,
táwọn èèyàn fi ń sòṣùwọ̀n ìdúró dédé láàrin àwọn mùsùlùmí ìwọ ń praise àwọn èèyàn tí wọ́n ń bẹ lórí bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn nǹkan yìí ni agbọ́dọ̀ ṣe làákàyè agbọ́dọ̀ ṣe làákàyè eléyìí kì í sọ̀rọ̀ wọ́n ń tara mi wọ́n ń lára mi bẹ́ẹ̀ ṣe ń sọ ní kò sí nǹkan tá a fẹ́ fi ti ń bẹ lọ́wọ́ yín ṣe torí pé kì í ṣe tiwa tiyín ni látọ̀dọ̀ Ọlọ́run tiyín ni látọ̀dọ̀ Ọlọ́run kì í ṣe tiwa èyí tó bá dẹ̀ jẹ́ tiwa ní ẹ̀yin ò lè gbà kó jẹ́ tiyín èyí tó jẹ́ tiyín àwọn ò lè gbà kó jẹ́ tiwa bẹ́ẹ̀ ṣe rí yẹn kì í ṣẹ̀yin lẹ sọra yín dì bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ mí mo gbajúmọ̀ mo kọ́lé mo ń wọṣọ ńlá wọ́n ń dáṣọ sí mi lọ́rùn wọ́n ń dá fìlà sí mi lọ́rùn Ọlọ́run ọba ti kádàrá gbogbo nǹkan yẹn fún yín kẹ́ tó dáyé tí ó dẹ̀ sẹ́nìkan tó lè sọ wípé òun fẹ́ yí nǹkan yẹn padà but in tó jọ ń bẹ láàrin wa tá à ń sọ ni wípé ẹ má jẹ́ ká kó bá àwọn èèyàn tá à ń kó jọ ẹ má kó bá àwọn èèyàn tẹ́ ń kó jọ nísìnyí tí àáfàá Lárúbáwá sọ tí ilé tú sí Yorùbá tó sì já pé inshallah ta'ala tí n bá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa padà tú kinní yẹn àti nínú àwọn àfáwà tí wọ́n ti túnú ẹ̀ tí n bá ti ráyè máa padà tú kinní yẹn but n táwọn àfáà yẹn sọ tí ìrí tú sí Yorùbá tẹ́ bá dẹ̀ tú kinní yẹn àwọn èèyàn ó mọ̀ wípé ẹ̀ ń tan àwọn èèyàn wọ́n mọ̀ wípé ẹ̀ ń tan àwọn èèyàn àfáà wá àfáà sọ̀rọ̀ ẹjọ́ jókòó ni náà kọ́ṣà àfáà ara ń ta sọ fún yín nígbà tọ̀hún náà nìyẹn pé ìgbà tẹ́ mọ̀ wípé stand yín ti yàtọ̀ sí tí Abdulaziz Rọ́yìí sì ń sọ ńgbà tẹ́ wà ń sọ̀rọ̀ díẹ̀ àpẹ́ nìkan ti pè yín sákèésí tẹ́ ti mọ̀ wáyé tẹ́ tún wá ń ṣe àyọjú náà wípé ẹ sáà fẹ́ gbé wá àbí 2010 lẹ́sẹ̀ṣẹ̀ mọ̀ wípé lẹ́sẹ̀ṣẹ̀ rí wípé tí wọ́n sọ fún yín sùn díẹ̀ àkẹ́ tó kó ń bẹ̀ rí ìlì ni tó wáyé pé 2010 lẹ́mọ̀ kí lè kà nípa ẹ̀ kí ló ṣe same thing náà lẹ tún ṣe nísìnyí ẹ lọ pé wàkílù ṣùgbọ́n islamiyya Saudiya ẹ lọ pé wá tó jẹ́ ẹni tí wọ́n fi ṣe aṣojú lórí ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn ọ̀rọ̀ dáwà ní Saudiya ní ẹ pé wá òun condemn ntẹ̀yìn praise òun condemn rẹ̀ intẹni yìí dẹ̀ sọ intẹni yìí condemn yìí náà lè fi pa wọn kan ní Salafi 1990 ó túmọ̀ sí pẹ́yìn gan ti dára Salafi 1990 because tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe Salafi 1990 èwo la bọ̀rọ̀ lọ pé ẹni tí ó máa wá sọ̀rọ̀ irun táwọn èèyàn kan sọ tẹ́ fi ń pè wọ́n ní Salafi 1990 èwo la bọ̀rọ̀ lọ ṣe kí ni èwo la bọ̀rọ̀ lọ pẹ́ nìyẹn wá. so tẹ́ jẹ́ ká máa ṣe làákàyè pẹ̀lú nǹkan tá a bá ń ṣe intẹ̀yìn ń sọ ó yàtọ̀ sí ti bàbá yẹn ń sọ ẹ̀yin pa àwọn èèyàn ní Salafi 1990 nítorí ọ̀rọ̀ kan same ọ̀rọ̀ yẹn náà lẹni tẹ́ pè wá lọ́dún yìí ló tún ń sọ àwọn èèyàn kọ̀ndẹ́mù Ikhwan ẹni iná kọ̀ndẹ́mù Ikhwan ó kọ̀ndẹ́mù ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú ọ̀rọ̀ tó sọ fáwọn tòláàbù ńgbà tẹ́ ní ká sọ̀rọ̀ mú gbọ́ yẹn náà ní mo wo fídíò yẹn ó ń sọ fáwọn tòláàbù wípé ká má ní àlàkọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tọ̀ríkà àwọn onítọ̀ríkà lẹ́yìn dẹ̀ ń praise káàkiri àwọn onítọ̀ríkà àwọn lẹ́yìn praise lẹ́yìn yìn káàkiri so ẹ dúró sójú kan lórí nǹkan tẹ́ ẹ bá ń sọ bàbá tẹ́ ẹ pè wá ní irú táwọn kan ń sọ irú Abdulaziz Rọ́yìí ń sọ tẹ́ ẹ ní wọ́n ń sọ pé kẹ́ ẹ má gbọ́ wáàsí rẹ̀ ẹni tẹ́ ẹ pè wá náà irú ẹ̀ náà lòun náà sọ ẹni tẹ́ ẹ pè wá irú ẹ̀ náà lòun náà sọ nípa àwọn Ikhwan àwọn tẹ́ ẹ dẹ̀ ń pè ní Salafi 1990 tẹ́ ẹ náà ń ṣe bí ọmọ ta irú tí àwọn yẹn ń sọ tán fi di 1990 òun náà ni bàbá ilé yìí náà tún wá sọ so bàbá yẹn náà ń sin ìsídà kó máa jẹ́ ara àwọn Salafi 1990 tẹ́yìn náà sì ti di ara wọn torí pẹ́yìn lẹ́ lọ pè wá ọ̀kẹ́ mọ̀ wípé ń tẹ́ ń sọ yẹn ìsọkúsọ ni àbòsílẹ̀ ń ṣe so ẹ dúró déédéé ẹnìkan ò ṣe lára yín because gbólóhùn wọn lára mi ni ni gbólóhùn ẹni tí ò mọ tó fẹ́ sọ ni wọ́n ń ṣe lára mi ni kí lọ́lọ́run ṣe fún yín tí ò fẹ́ lòmí ẹ̀ńtẹ́ ní ẹ̀yin kọ́lẹ̀ ní àkọ́kọ́ kò ẹ̀ sì ní jẹ́ ní ìgbẹ̀yìn ẹ̀yin sì kọ́lẹ̀ ní ìjù
tó bá jẹ́ pé ọlá kò lè jẹ́ mọ̀ náà, tó bá jẹ́ pé ìmọ̀ kì í ṣẹ̀yin lẹ ní mọ̀ jù, ẹ̀yin náà sì lè sọ bẹ́ẹ̀. tó bá jẹ́ pé wọ́n bá chẹ́ǹjì tọ́lọ́run ọba kó lé yín lọ́wọ́ náà ní bá ń gùn yín ni, àwọn tó ní jù yín lọ ń bẹ tí wọ́n sì dúró déédéé lórí ẹ̀sìn. bá sì jẹ́ pé ká kéèyàn síwájú náà ni káwọn èèyàn máa àwọn tí táwọn èèyàn ń gbọ́rọ̀ wọn jù yín lọ pọ̀ tán sì dúró déédéé lórí ẹ̀sìn. so ẹ try láti dúró déédéé, ẹ má sojú méjì bí ọ̀bẹ, ẹ má sojú méjì bí ọ̀bẹ àbí bí idà. so ẹ dúró lójú kan ń tẹ́ ẹ bá jẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀, ẹ má ṣe muqbil mudbir, ẹ má sojú méjì ń tẹ́ ẹ bá dúró lórí ẹ̀já àwọn èèyàn mọ̀. bàbá tẹ́ ẹ pè wá kò sí lórí ìlànà tẹ́yìn ń bẹ, ìlànà tí ń ní wípé kápò ń súfì lẹ́ni ọlọ́run látara sòfíà rẹ̀, kápò ikhwan láàlú sunna sálàfì, kápò tẹ̀blígì ní sálàfì. ìlànà tẹ́yìn ń bẹ lórí ẹ̀ nìyẹn. tó bá sì yàtọ̀ sí yẹn tẹ́ ẹ bá sí lórí ẹ lè jáde kẹ́ ẹ sọ pé rárá o, ẹ̀yin ò sí lórí bẹ́ẹ̀ o. torí ẹ abẹ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kó bá ní kó ṣàánú yín. so àwọn tó wá sí lecture yín, torí ẹlòmí ló máa sọ pé àwọn àfáà dáadáa tó wá kàn ṣẹ́ra àwọn tó wá yẹn lọ́dọ̀ tèmi ìpín méjì náà ni wọ́n. àwọn alùsùnà ń bẹ nínú àwọn tó wá tẹ invite tí wọ́n wá, tó já sí wípé àwọn stand tí wọ́n ní wípé mo wá sọ tèmi, mo ń bá tèmi lọ. stand tí wọ́n nu ibi táwọn dúró lé lórí ni pé mo fẹ́ sọ tèmi kí n bá tèmi lọ, tí wọ́n nìyẹn. àwọn rí nílé pé àwọn lè sọ káwọn lọ. àwọn ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn ń bídíà náà ń bẹ nínú àwọn tẹ́ ẹ pé, àwọn ń bídíà náà ń bẹ nínú àwọn tẹ́ ẹ pé. al-ikhwan muslimun òun bídíà ni wọ́n. ẹni tó bá sọ pé 80% àbí 90% ìròrí tí ń bẹ lágbárí òun ìròrí ikhwanu ni òun bídíà lòun náà, òun bídíà lòun náà. so ẹ kàn ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn lórúkọ pé ń ṣe súnà, ẹ wá fẹ́ wò pé ẹ lè fi gàlàlà ẹnu dídùn àsọdùn ẹ lè fi lálà sí àwọn kan ní ká má sọ̀rọ̀ mọ́, ká wá rí i pé ń tẹ̀yìn sọ ẹ̀yin lẹ ṣé kí ni ẹ̀yin lẹ gbé ẹ̀yin lẹ wà lórí òdodo. irọ́ ni. so bàbá tẹ́ pè wá kò sọ̀rọ̀ yín ọ̀rọ̀ sálàfí 1990 bẹ́yìn ṣe ń wí lẹ́nu yín òun náà bàbá yẹn sọ. irun tí Abdulaziz Rọ́yìsì ń sọ tẹ ní ẹ gbọ́ wá sí ẹ̀ mọ́, ẹ gbá tí ẹ̀ mọ́, ẹni bá ń gbọ́ wá sí òun máa ṣe bí ọmọ àta. irú wá sí òun náà lẹ́tún pèpè fún táwọn èèyàn wá gbọ́ lẹ́nu bàbá wọn o. irú ẹ̀ náà lẹ́yìn náà láti yín tẹ̀ ń gbọ́ lẹ́nu bàbá yẹn o. ẹ dúró lójú kan, ẹ dúró lójú kan. àní ẹ má kọ́ àwọn èèyàn jọ dá wọn lẹ́kọ̀ọ́, àmọ́ ẹ márùn tẹ́ ẹ fẹ́ kọ́ àwọn èèyàn. ṣe rí ẹni tó bá jẹ́ olùpèpè, ẹni tó kàn náà ni pé kó sọ ohun tó jódodo tọlọ́run àti tànábì kó sì bá tiẹ̀ lọ. èèyàn yóò tẹ́ wọn lọ́rùn, kò tẹ́ wọn lọ́rùn, yóò ṣe wàá bẹ́ẹ̀ lọ́run fún yẹn pé ọlọ́run jẹ́ wọn ó gbọ́ yé, ọlọ́run jẹ́ wọn ó gbà á. àmọ́ kì í ṣe ẹni tí ó wá jẹ́ bànújẹ́ tiẹ̀ ni pé nǹkan gbà yóò wá bẹ́ẹ̀ nu jẹ́ ju kó sòdodo lọ. torí ẹni tí yẹn bá ti lékè lẹ́mìí ẹ̀ yóò máa fọwọ́ pa òdodo lórí, yóò máa fọwọ́ pa òdodo lórí. sòtórí ẹ̀ à ń bẹ lọ́wọ́n ọba fún yín ìdúró déédéé kọlọ̀ǹkọ fún yín. ṣé àwọn ọ̀rọ̀ mi ń bẹ téèyàn bá sọ tó bá lé ní àwọn tasọ̀rọ̀fàtù yín, àwọn ìwùwà yín lórí ọ̀rọ̀ yóò jẹ́ kéèyàn máa sọ àwọn ọ̀rọ̀ míì tó le. nígbà tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀ manhaj, ọ̀rọ̀ ká máa praise àwọn bídíà, ká máa pèpè sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ní tẹ wá ní ìlara ni ẹ ṣe fi yẹn lẹ̀kẹ́ treat issue. then àwọn àfáà tẹ́ ń gbé wá èmi sì ń challenge yín up to now hatta al-an mo ń challenge yín pé ẹ kọ tírà lórí stand yín, ẹ fi stand yín hàn sáfà tẹ́ gbé wá. àfáà tẹ́ gbé wá sọ̀rọ̀ tó já pé ó yapa sí tẹ́yìn nígbàgbọ́ sí, ẹ take àfáà yẹn up, which is èmi ò lè ṣe yẹn. kò sí àfáà náà ní tó bá sọ nǹkan nípa èèyàn tí n bá rí i pé mi ò gba nǹkan yẹn màá take it up, àjọ náà kọ́ṣà á dìbẹ́tì ọ̀rọ̀ yẹn torí pé òdodo ni mò ń wá. but nísìnyí kí n kàn á wò pé àlejò mi ni mo pè é wá, ó ti sọ kí n dákẹ́, mi ì lè ṣe yẹn, mi ì lè ṣe yẹn.
ó ti sọ nǹkan tí ò lọ pẹ̀lú stand tẹ́yìn wà lórí ẹ̀ ẹ̀yin ẹ sọ. Sheikh Abdulaziz sọ̀rọ̀ yìí sì tẹ́yìn sọ yìí ní 2009 tí a pè wọ́n wá ó ní mas'ala táwa àti wọ́n jọ fà tari pé àwọn ò gba stand wọn lórí mas'ala yìí nìyí adẹjọ́ fà kínní yẹn. So bó làfà kó kàn ṣe wá ní yóò sọ̀rọ̀ yóò tó bá sọ̀rọ̀ ó dẹ̀ sọ ń tẹ̀yìn ò ní bìlífù nípa ẹ̀yin ó wá dákẹ́ yóò wá lọ bẹ́ẹ̀ tẹ́ bá wá jáde pé wọ́n ń ṣe lára yín ni ẹ fi gbogbo adúrú ọ̀rọ̀ tó wà nù tí wọ́n sọ ń lẹ̀ ẹ̀ rí kankan ṣe rọ́dò fún ẹ̀ ná kọ́ṣà wọn ẹ̀ ṣe rọ́dò fún kankan ń bẹ̀ ẹ̀ kọtíra bẹ́ẹ̀ ti kọtíra nígbà tó ń kẹ́ kọtíra kẹ́ fi ṣe rọ́dò ní ẹ̀ rí kankan ṣe ẹ̀ wọ́n ń lára mi ni wọ́n ń jẹra mi ni wọ́n ń kanra mi ni gbogbo àwọn ọ̀rọ̀ tó já sí pé èyí ò fẹ́ máa rí pé kò yẹ ẹni tí ayé ò bá tóbi lẹ́mìí ẹ̀ kò yẹ kó máa sọ bẹ́ẹ̀. abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala fún yín àti fáwọn náà kọ́lọ̀ kó mú wa dúró déédéé kó ṣàlékún ìmánì wa inshallah ta'ala. Mi tí wò kankan nú àwọn ọ̀rọ̀ yín in táwọn èèyàn ń sọ kọ́mẹ́ntì àwọn èèyàn nìkan mo sì ń gbọ́ mi tí wò kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n anytime tí n bá padà láǹfààní àti wò ó tí n bá ní ọ̀rọ̀ lórí ẹ̀ mo sì máa jáde sọ̀rọ̀ lórí ẹ̀ inshallah. Anytime tí n bá láǹfààní àti wò ó tí n bá ti lọ́rọ̀ lórí ẹ̀ mo sì máa jáde sọ̀rọ̀ lórí ẹ̀ àfi tí n bá gba tító pẹ̀lú ọ̀rọ̀ táwọn kan ti sọ lókù. So هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه والسلام عليكم ورحمة الله وبركاته.